ẹ̀yin wá fẹ́ mọ̀ fi òfin bí business partner yín business partner tẹ́jọ́ dúnàdúrà bẹ́ẹ̀ ṣe tàyàn bẹ́ẹ̀ ṣe ràyàn bẹ́ẹ̀ ṣe gbàyàn bẹ́ẹ̀ ṣe ṣe ẹ wá fẹ́ mọ̀ fi yẹn ẹ fẹ́ mọ̀ fi sọ ìtàn ọmọ káàrọ̀ òjíire ẹ fẹ́ mọ̀ fi sọ ìtàn àwọn ọmọ aládé kò ṣeé ṣe tó fẹ́ jẹ Ọọ̀ni àwọn bàbá tiwa ọba Olúfaláyémọrẹ́ kúrò wọ́n wá tẹ ìlú ti tèmi títí wá dó Ìdó Ọ̀ṣun mo ṣe kábíyèsí fọlójúdó bàbá mi kábíyèsí ọba Ìṣọ̀lá Oyètúndé Jókòtọ́lá kábíyèsí o nígbà tí yóò bá wá ládé tẹ́kọ́ wọ́n bóró adé wọ́n rẹ̀ǹtì adé fún ni kò tún nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ló tún nílẹ̀ tán wà Ìbàdàn ó yá wọn lẹ̀ Ògbómọ̀ṣọ́ ó fún wọn lẹ̀ ẹ dákun ibo wa ní jẹ́ Ọ̀yọ́ ńgbà náà mo ṣe wá Olódùmarè mo ṣe wá gbájú nílọ mo kí gbogbo ọmọ káàrọ̀ òjíire pátá nílé lóko lẹ́yìn ìdìbò tẹ́tí ń gbọ́ mi ẹ dákun kí ni ń jó kábíyèsí Ọ̀wọ̀ Adé lọ́wọ́ tí ò fi jólẹ̀ kí ni ń ṣe kábíyèsí Ọ̀wọ̀ Adé báyìí ṣẹ́yìn náà rán wá láti wá dalẹ̀ Yorùbá rú ni ṣẹ́yìn náà rán wá láti wá da àárín gbogbo àwọn ọmọ aládé rú ni ṣẹ́yìn náà rán wá láti wá da àárín àwọn ọmọ káàrọ̀ òjíire rú ni ṣẹ́yìn làwọn Fúlàní tó fẹ́ lò látún ti kọjú ọmọ Yorùbá ọmọ aládé síra wa ni kí ni ìtumọ̀ supremacy fight tẹ́ ń jà látijọ́ tẹ́ ti dórí àpèrè gan látijọ́ tẹ́ ti dórí àpèrè for the ẹ̀ tí lóṣù mẹ́fà ẹ̀ tí lọ́dún kan ẹ̀ tí make official statement kan tó lè mú ìlọsíwájú bá wa gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjíire kábíyèsí Ọ̀wọ̀ Adé tí mú nǹkan kan tó tangible bá jáde pé ókè o pé bóyá nínú ọ̀rọ̀ ni nínú ìṣe ni tó lè mú ìlọsíwájú bá àwa ọmọ aládé in terms of development in terms of speech tí mú nǹkan kan jáde wàá sọ̀rọ̀ wá ní ìjọba bìrìtìkó ìjọba akẹ́ni kan àwọn ni wọ́n recognize yín gẹ́gẹ́ bí olórí aládé gbogbo sọ̀rọ̀ nìyẹn sọ̀rọ̀ yóò rùn létí ni sọ̀rọ̀ yóò rùn létí ni odidi Aláàfin Ọ̀yọ́ wá sọ̀rọ̀ yín di aláwàdà adìẹ sọ̀rọ̀ yín di bàbá sàlákàlẹ̀ wá sọ̀rọ̀ yín di aláwàdà adìẹ tó sọ àgbàdo mẹ́dì táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní rí fín ẹ̀yin náà ẹ wo bẹ́ẹ̀ ṣe bring ara yín down níwájú gbogbo ọmọ káàrọ̀ òjíire ta ni ó làjúlẹ̀ kí wọ́n mọ̀ bú bàbá rẹ̀ wọ́n bú ìyá rẹ̀ wọ́n bú bàbá rẹ̀ ní ọjọ́ ọjà ò tí ì pé ajẹ́pọ̀ ní tó ò pé nìyẹn orírun yín wọ́n ní ọmọ àlè ní fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ kí ló dé tẹ̀yin fẹ́ mọ̀ wá ọmọ àlè tẹ́ fẹ́ mọ̀ fọwọ́ òsì júwe lé orírun yín níbi tí ojúmọ́ ti mọ́ wá sóyè àwọn òyìnbó ní bàbá wa kọ̀ tán wa ni nígbà táwọn bàbá tí àwọn Aláàfin Ọ̀yọ́ gbà náà tí wọ́n ta àwọn ọmọ wọn lẹ́rú wọ́n ti torí ìjẹkújẹ tí wọ́n jẹ ńgbà náà torí ìjẹkújẹ tí wọ́n jẹ ńgbà náà wọ́n sì ta gbogbo àwọn ọmọ wọn àwọn ògo wọn àwọn ọmọ wọ́n sì ta wọn lẹ́rú Ọ̀yọ́ ń jayé fàmílétè ń tutọ́ ẹni tó fẹ́ rẹ́rú àwọn tó tà lẹ́rú kí lẹ́ expect pé yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ gbé ńgá wọ́n mọ̀ rà yín bàbà ni wọ́n mọ̀ gbé báyìí ni pé bride new bride wa ẹja pé wèrè lọ́kọ̀ ìyàwó kó lè járọ́ náà lọ ìtò wọ́n mọ̀ ṣe nìyẹn ẹja pé wèrè lọ́kọ̀ ìyàwó kó lè járọ́ náà lọ ẹja ara mọ̀ kẹwọn àwọn ká mọ̀ gbé wọn gẹ́gẹ́gẹ́ kálímọ̀ rẹ́rù àgbà dáadáa kálímọ̀ rí nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ wọn business partners ẹ̀yin wá fẹ́ mọ̀ fi òfin bí business partner yín business partner tẹ́jọ́ dúnàdúrà bẹ́ẹ̀ ṣe tàyàn bẹ́ẹ̀ ṣe ràyàn bẹ́ẹ̀ ṣe gbàyàn bẹ́ẹ̀ ṣe ṣe ẹ wá fẹ́ mọ̀ fi yẹn ẹ fẹ́ mọ̀ fi sọ ìtàn ọmọ káàrọ̀ òjíire ẹ fẹ́ mọ̀ fi sọ ìtàn àwọn ọmọ aládé kò ṣeé ṣe àmọ̀tán wà ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ lánàá lọ́dọ̀ bàbá kábíyèsí olórí aládé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kò sí rọ́ńbẹ́ bó ṣe rí nìyẹn àṣẹ̀ṣẹ̀ máa gbọ́ táwa mọ̀ dáadáa ní ládé Aláàfin ò ládé adé aládìkún ni wọ́n gbà fáláàfin ẹ gbọ́ ládé Aláàfin ò ládé
adé aládìkún òun ni wọ́n gbà fáláàfin. nígbà tí yóò bá wá ládé tẹ́ kí wọ́n bóró adé wọ́n rẹ̀ǹtì adé fún ni kò tún nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ló tún nílẹ̀ tán wà Ìbàdàn ó yá wọn lẹ̀ Ògbómọ̀ṣọ́ ó fún wọn lẹ̀ ẹ dákun ibo wa ní jẹ́ Ọ̀yọ́ ńgbà náà ibo wa náà jẹ́ Ọ̀yọ́ tẹ́ ti fẹ́ máa fọwọ́ lálẹ̀ ṣaláàfin Ọ̀yọ́ só lè lọ Ìbàdàn kó lọ fọwọ́ lálẹ̀ fún ọ nìbàdàn só lè lọ Ògbómọ̀ṣọ́ kó lọ fọwọ́ lálẹ̀ fún ọ lÓgbómọ̀ṣọ́ à ń bèlè tàṣekẹ tó wà mọ́ sọ orí ọ̀run gbogbo ọmọ aládé pátápátá dẹ́dẹ́ náà wọ́n bá ń pè yàn lábì fún ara máa pa fún ẹ̀ mọ́ ni àwọn èso máa lè a sì ní fọwọ́ sí ju ilé bàbá tíá bàbá tiwa ọba àlùfáà Aláyémọrẹ tí wọ́n kúrò ní Ifẹ̀ nígbà tí Ọ̀rànmíyàn padà wá sífẹ̀ nígbà tí Ọ̀rànmíyàn wá jẹ ọba nífẹ̀ ọdún náà lọ́hùn bàbá tiwa ló wà lórí àpèrè Ọọ̀ni ọba àlùfáà Aláyémọrẹ àwọn kúrò ńgbà tó dé tó di pé kínní tó fẹ́ jẹ Ọọ̀ni àwọn bàbá tiwa ọba àlùfáà Aláyémọrẹ kúrò wọ́n wá tẹ ìlú tó bíbẹ ìlú títí wa dó Ìdó Ọ̀ṣun mo ṣe kábíyèsí fọlójúdó bàbá mi kábíyèsí ọba Ìṣọ̀lá Oyètúndé Jókòtọ́lá kábíyèsí o nígbà tí wọ́n wá tẹ Ìdó Ọ̀ṣun dó ọba àlùfáà Aláyémọrẹ ó wá tẹ ìlú bàbá tèmi dó Ìdó Ọ̀ṣun wọ́n kó ń bẹ̀ wọ́n tún lọ tẹ Ẹ̀fà Alààyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà náà àsìkò náà ó ní Ọ̀rànmíyàn padà wá sífẹ̀ tán wá jọba bó bá ṣe yí pé ààfin Ọ̀yọ́ adé yín lọ́yọ̀ọ́ tí wọ́n ya yín táládìkún tí wọ́n gbà lọ́wọ́ aládìkún fún yín tó bá ṣe wípé superior ni èèyàn á fi superiority ti tọ̀yọ́ lẹ̀ á lóun fẹ́ wá dé adé tọ̀ ni ẹ̀jẹ̀ àjọ rò náà. látijọ́ tẹ̀ tí wá dórí ipò kò wá sí nǹkan kan tó wà tangible tó strong tẹ̀lé sọ pé n táwọn tọ́wọ̀n èèyàn ń jẹ láǹfààní lára yín ni àfẹjọ́ òfò àfi superiority tí ò ní bá yín wáyé jọ́ mi ẹ má mọ̀ fira yín wé ọba Ọọ̀ni Ifẹ̀ o ẹ tiẹ̀ má mọ̀ ro láti mọ̀ fira yín wé kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá olórí aládé gbogbo àwọn ò ní gbà fún yín àwọn ò ní lajúlẹ̀ kíró ẹ̀ ṣẹlẹ̀ àwa ò ní lajúlẹ̀ kíró ẹ̀ ṣẹlẹ̀ orírun ibi tí gbogbo ọmọ Yorùbá ti ṣẹ̀ wá pátápátá òun ní Ifẹ̀ káàkiri gbogbo àgbáláyé ibi tójúmọ́ ti mọ́ wá ìbẹ̀rẹ̀ ayé Ọọ̀ni Ifẹ̀ Ifẹ̀ òòdáyé Ọọ̀ni òrìṣà kí ló dé tí wọ́n máa pe Aláàfin Ọ̀yọ́ lórìṣà kí ló dé tí wọ́n pè ní gbákejì òrìṣà ṣé ẹ̀ mọ̀ túmọ̀ òrìṣà ẹ̀ mọ̀ túmọ̀ gbákejì ni kí vice president wà lóun ló lágbára ju president lọ nísìn ṣé tó bá làkàyè mu ni kí ló táwọn èèyàn tó God Aláàfin Ọ̀yọ́ tẹ́ ẹ̀ bá jáwọ́ nínú gbogbo tẹ́ ẹ̀ ṣe yìí àwa náà ò ní yé fi ọ̀rọ̀ àyè fi nàyín o àní yé fi ọ̀rọ̀ nàyín torí tá a fẹ́ ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire òun ni unity àlàáfẹ́ kì í ṣe kí ọba kan dé kó wá máa dá ìjà wàhálà sílẹ̀ kó máa dájà èmi jù ìwọ ojú mi sílẹ̀ kì í ṣe kí ọba kan dé kó wá máa pa àwọn ìtàn tí ò lẹ́sẹ̀ ní àwọn ìtàn tí ò nítumọ̀ bó o ní British ó ṣe wá máa determine history títí wa tẹ́yìn wọn lanu sọ pé British ló gbé yín lórí ló sọ pé ẹ̀yin lórí gbogbo kìnìkan so ìtàn ti British yẹn ó lẹ́sẹ̀ ńlẹ̀ ju tàwọn bàbá tí yín lọ
ìtàn ti British yẹn ó múnádóko ju ìtàn tí ó jẹ́ ti bàbá ti yín gangan lọ táwọn bàbá ti yín kọ́lẹ̀ àbẹ́yìn òwò ẹ̀ lọ́wọ́ onúwé ìtàn táwọn bàbá ti yín tó jẹ́ Aláàfin àná gbogbo àwọn Aláàfin àná àwọn Aláàfin ẹ̀ lọ́ka ìtàn kẹ́ obi tán ti ń bọ̀ wá. bó o lọ Mósè jíjọ́ kan tí ó lòun ju bàbá òun lọ ṣó ṣeé ṣe ni. ó ga o ó ga gan ni o ó ga ni o ojú òtí ẹ̀ tí ẹ sì tún lẹ́nu àti lè sọ yẹn náà ní public kíní kan ẹlẹ́tìn àwọn jẹ́ kíní kan mi ò mọ̀ pé bí ó ṣe rí ni o ìgbà tẹ́ ẹ̀ sì jọba ní tí wọ́n ní fáàmù yín irú àwa ìbò gba ṣe jáde ní tínú wá ń dùn tínú mi mo mú ọ̀rọ̀ tí mo sọ mo ye videos tí mo ṣe tí mo sọ̀rọ̀ tínú mi ń dùn pé yes ká ìran Yorùbá o àti ọba ní ààfin Ọ̀yọ́ o tó jẹ́ ìṣẹ̀ṣe o tí ó jẹ́ pé yóò tún jẹ́ kí àṣà àti ìṣe wa o kó túbọ̀ gbòòrò sí o kó túbọ̀ ṣe kíní kan sí o kó túbọ̀ tá ń credit yín gbà náà láì mọ̀ wípé balabala báyìí lẹ́wà máa ṣe. láì mọ̀ pé ẹ kàn mọ̀ ṣe balabala bíi bẹ́ẹ̀lì tiẹ̀ rọ ni láì mọ̀ pé ìjà èmi júwọ̀ ìwọ ojú mi lè fẹ́ wá jà láì mọ̀ pé ti rẹ́rọ́ sínú àwa ń gbìjà yín ẹ̀yin sì rẹ́rọ́ sínú láti wá da ìrìn ọmọ aládé rú àwa ń wá ìlọsíwájú inú wa dùn wípé Ifá yàn fún wa pé ókè o wá èèyàn gidi ni ẹ̀yin sì ń wá kó ṣu ẹ̀yin sì ń wá kó wó Aláàfin Ọ̀wọ́ adé dẹ́ẹ̀dẹ́ mìíràn ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ gbogbo èmi jù mí alàgbà ẹ̀kí nìkan kábíyèsí Ọ̀wọ́ adé lọ wá wọ́ ẹ̀bọlẹ̀ Ọọ̀ni Ifẹ̀ òun ni olórí aládé gbogbo recognized both locally nínú ọ̀dọ̀ wa ń bì báyìí ní National Assembly ni o ní presidency ni o gíní kan ni o as ní Nàìjíríà bíi tí Nàìjíríà tó ní dé dúró yìí Ọọ̀ni Ifẹ̀ òun náà ló wà nínú Federal Gazette ẹ lọ wo as the leader number 1 olórí aládé gbogbo pátápátá chairman Council of Obas ní gbogbo Nàìjíríà wà yìí tó àti Ìgbò ni o àtàwùsá ni o Sultan àti Ọọ̀ni Ifẹ̀ náà ni co-chairman kì í ṣe pé vice o wọ́n jọ ń tukọ̀ rẹ̀ kò sọ́gà náà àwọn méjèèjì so ẹni tó jẹ́ olórí ọba gbogbo lẹ̀ Yorùbá pátá tó fi mọ́ Delta Ẹdó gbogbo ẹ̀ káàkiri tó fi wá mọ́ gbogbo Nàìjíríà Ọọ̀ni Ifẹ̀ ni ibo wa ni supremacy tìyín ti fẹ́ wá ibo lè já fẹ́ mọ́ ọ́ kíní àwọn tá à ń sọ nìyẹn àwa náà lọ tara wa bá ní ẹ ṣe báyìí irọ́ ni ẹgbẹ́nìkan bí ẹ sì bá gbogbo nǹkan jẹ́ wọn lè mọ̀ wá ẹ jẹ́ lọ mọ tẹ́ǹsẹ̀ ní lọ́yọ̀ ẹ rí pé ìwọ̀n studio kẹsẹ̀ studio la wà àmọ́ mo nílò láti sọ eléyìí òní tí mò ń sọ yìí ẹ lọ jáwọ́ gbogbo èmi jù mí ìwọ ojú mi tẹ́ ń jà yìí kábíyèsí Ọ̀wọ́ adé ẹ lọ jáwọ́ gbogbo ìwọ ojú mi èmi ojú ọ ìjà gbogbo ìjà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tẹ́ ń jà ẹ lọ wáwọ́ ẹ̀bọ̀lẹ̀ pátápátá ẹ gbọ́n pé ìtawà ń jà fún òní kí ìran Yorùbá ní ìdàgbàsókè ká padà sí ìpìlẹ̀ wa ntẹ́ ìrìn gan wa tẹ́ bá wò gan ẹ rí wípé àwọn ọmọlẹ̀ wa gan ò sùn gbogbo àwọn bàbá yẹn tí wọ́n ja ìjà tí ìran Yorùbá fi ń jẹ́ ìran Yorùbá lónìí Ṣàngó ni Ṣàngó Olúkòso Ògún Èṣù Láàlú Ògiri Òkú àwọn bàbá wa pátápátá Ọbàtálá Ọbàtáṣà tó fi mọ́ bàbá mọ̀ Ọ̀rúnmìlà bá ní Agbẹ́nirègún gbogbo wọn ò sùn wọ́n ti dìde láti gbèjà ọmọ aládé òun ni gbogbo ń tẹ́rì wọ́n fúnra ara wọn ni wọ́n kọ ìtàn wọn ni wọ́n fi ìtàn wọn hàn gbogbo àwọn èèyàn fúnra ara wọn ni wọ́n fẹ́ra wọn pé bó ṣe rí nì ẹni tí ò mọ ìtàn gan tẹ́lẹ̀ gan tó ẹlòmíì gan lè sùn gan yóò kàn ṣàdédé mọ rí òye àwọn ẹ̀mí yẹn ti dìde àwọn ọmọlẹ̀ wa ti dìde fúnra ara wọn wọ́n gbèjà ara wọn wọ́n fi hàn kálukú pé eléyìí ló tọ́ eléyìí ni ò tọ́
gbogbo ẹni tó bá wá dìde tó gbéjà tó lòun fẹ́ bá Ọọ̀ni jà nítorí ó ṣubú ní o. Gbogbo ẹni tó fẹ́ gbéná wojú Ọọ̀ni Ifẹ̀ tó fẹ́ gbéná wojú orírun gbogbo ìran ọmọ aládé nítorí ó ṣubú ni. Kò sí. We need to protect our territory. A gbọ́dọ̀ protect orírun gbogbo ọmọ Yorùbá. Mi ò sọ ọmọ Ifẹ̀, ọmọ Ìdó Ọ̀ṣun ni mí, àmọ́ Ìdó Ọ̀ṣun tí mo ti wá Ifẹ̀ láti wá. Bàbá àti ọba Àlùfáláyé Mọ̀rẹ́ ló wá tẹ Ìdó Ọ̀ṣun dó. Ọba Àlùfáláyé Mọ̀rẹ́ sì ní wọ́n jẹ Ọọ̀ni ẹlẹ́ẹ̀kẹta, wọ́n tún jẹ ẹlẹ́ẹ̀karùn-ún, wọ́n tún padà láti lọ jẹ Ọọ̀ni ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Bó wà ní ṣe wá ní dáàbò bo ibi tí mo ti ń bọ̀ wá. Wọ́n lọ́mọ tó bá gbàgbé odò tó gbàgbé orísun ni yóò gbẹ ni. Ọmọ tó sọ lẹ́nu sápò ìyàkọ́ ni. Ọwọ́adé ẹ má sọ àpò ìyàkọ́ torí pé ẹ ti ń sọ lẹ́nu. Ọwọ́adé ẹ má sọ àpò ìyàkọ́ ẹ ti ń sọ lẹ́nu, ẹ padà. Àwọn tó ń tì yín mọ́jẹ́ wọn ó tì yín pa. Kábíyèsí Ọwọ́adé àwọn tó ń tì yín ẹ má jẹ́ wọn ó tì yín pa. Àti nípa làwọn lọ́mọ ẹ̀dá ènìyàn, ẹ má jẹ́ wọn ó tì yín pa. Tẹ́ ẹ bá fẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ yìí, tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ nípa Ọwọ́adé mọ́, tẹ́ ẹ fẹ́ ká mọ̀ sọ̀rọ̀ mọ́, ká bú yín mọ́ bàbá, tẹ́ ẹ bá fẹ́ ká dákẹ́, ẹ lọ reconcile pẹ̀lú kábíyèsí Ọọ̀ni Ifẹ̀. Ẹ lọ reconcile pẹ̀lú orírun yín. Kódà kìí ṣe pé kékeré reconcile lásán, ẹ ṣe ètùtù, ẹ bẹ àwọn alálẹ̀ kí wọ́n dáríjì yín. Ẹ bẹ àwọn alálẹ̀, ẹ bẹ gbogbo àwọn irúnmọlẹ̀, àwọn tí wọ́n tẹ ìran Yorùbá dó, ní ti ń jẹ́ adé, àwọn tí wọ́n kọ́kọ́ dé. Kódà bàbá tiyín tí wọ́n kọ́kọ́ jẹ Aláàfin, ẹ lọ bẹ Ọ̀rànmíyàn kó má bínú, ẹ bẹ Ṣàngó kó má bínú, ẹ lọ wojú rẹ̀ wọn torí pé ẹ̀yin gẹ́gẹ́ fún yín ti ṣẹ̀ wọ́n. Torí àwọn tí wọ́n tẹ àpèrè Ọ̀yọ́ dó, àwọn tí wọ́n create Ọ̀yọ́, tí Ọ̀yọ́ á fi ń jẹ́ Ọ̀yọ́ lónìí, tí wọ́n kọ́ ń jẹ ọba lọ́yọ̀ọ́, àwọn ò ṣe báyìí. Ẹ lọ bẹ gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn pátá, ẹ bẹ̀ wọ́n kẹ́ lọ wojú rere wọn, kẹsì má tẹnu àbùkù bá orírun yín mọ́. Torí pé ọmọ tó bá gbàgbé orísun ni odò tó gbàgbé orísun yóò gbé. Ọmọ tó sọ àpò ìyàkọ́ báyìí tó gbàgbé ilé àpò ìyà rẹ̀ ló so kọ́. Ọwọ́adé kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ẹ ti gbàgbé ilé o, àpò ìyà yín báyìí ẹ ti so kọ́. Àfi kẹ́ tètè túbá, kẹ́ padà, kẹ́ mọ́ sọ̀rọ̀ àwọn ìtàn tí ò ní túmọ̀ mọ́. Àwọn oníṣọ́jú bá ń lọ fún yín, tó bá wù yín ẹ gbọ́, tó bá wù yín ẹ mọ́ gbọ́, ẹ bá bú mi kíjì pàṣẹ kíní kan tó bá wù yín gbọ́, wá wù yín ẹ mọ́ àwòsọ tiwa. Àmọ́ àwa ò ní yé dáàbò bo orírun tiwa. Àní lajúlẹ̀ kí tàlùbọ̀ kò wọ́, àní jẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ orírun títí gbogbo ọmọ aládé, gbogbo orírun gbogbo wa kẹ́ ẹ mọ́ tẹnu àbùkù bá, káwa sì fọwọ́ lẹ́rán ká mọ́ wò yín, àwa ò ní gbà. Ire o.